إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله kò wá máa gbé kámẹ́rà sí wọn lójú gbogbo ẹ̀ náà mọ̀ kọ́ yín ni kàmá sọ́lá ìta aláṣẹ́yìdìnà ìwòrán ìmọ̀ wàhálà àlì sẹ́yìdìnà ìwòrán ìmọ̀ fìlẹ̀ àlàmínà ìnàkà amídùn ìmáàmù Yásìn òní sórí ibú Allahumma salli ala ẹ dákun ẹ jẹ́ àjọ wí Sayyidina Muhammadin wa ala ali Sayyidina Muhammadin mẹ́ta la máa wí kama sallaita ala Sayyidina Ibrahima wa ala ali Sayyidina Ibrahima fil alamina innaka hamidum majid. Ẹyọ kan tó kù rẹ̀ Allahumma salli ala Sayyidina Muhammadin wa ala ali Sayyidina Muhammadin ẹ ṣeun kama sallaita ala Sayyidina Ibrahima wa ala ali Sayyidina Ibrahima fil alamina innaka hamidun subhana rabbika rabbil izzati amma yasifun ẹgbẹ́ sókè ní wa salamun mọ̀nà alal mursalina walhamdulillahi rabbil alamin bismillahir rahmanir rahim فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا بابا مغاجي ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب bàbá ọmọ ẹkùn ti wọlé o astaghfirullah العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب ẹ jẹ́ á wí méjì sí astaghfirullah العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ẹyọ kan tó kù rẹ̀ o astaghfirullah العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب سبحان ربك رب العزة عما mi ò ní gbàsìkò rárá wasalamun ala al-mursalina walhamdulillahi rabbil alamin bismillahir rahmanir rahim shahidallahu annahu la ilaha illahu wal malaikatu wa ulul ilmi qa'iman bil qisti la ilaha illa هو العزيز الحكيم فلم أنه لا إله الله لا إله هو الله bàbá lórílẹ̀ máa ti ń bọ̀ wá láàyè bàbá ẹ̀ káàbọ̀ sí láàyè bàbá ẹ̀ káàbọ̀ sí ìwà láàyè aláwọ̀ láàyè akí bàbá wa láàyè ẹ jẹ́ ká ṣàzíkìrì láàyè aláwọ̀ láàyè huwa Allahu la ilaha
Allahu samadu la ilaha yalidi la ilaha wala muyuladi oko ọba Olúwa wala muyakun lahu kufuwan ahadun la ilaha arrahmanu la ilaha arrahimu la ilaha alimaliku la ilaha alikudusu la ilaha assalamu la ilaha alimuminu la ilaha alimuaiminu la ilaha aliazizu la ilaha alijabbaru la ilaha alimutakabbiru la ilaha alikaliku la ilaha ẹ jẹ́ ká ṣàdíkìrì fọ́lọ́hun tó fún wa lóyún ní láàyè ó fún wa lóyún wá tún bímọ láàyè ìyá òkú ọmọ wa òyàn kú láàyè ọmọ òkú ìyá ọmọ òyàn kú láàyè báwa sọ màmá àwa láìlá báwa sọ bàbá àwa láìlá báwa sọ màtí àbí láìlá bówọlá Allahu láìláha illallahu láìláha illallahu Muhammadun Rasulullahi sallallahu alayhi wa sallam. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء. أهلا وسهلا بالإمام الشيخ سعد الله أو على كل شيء قدير. بسم الله الرحمن الرحيم. وعنت الوجوه للحي القيوم وقد خاب من عمل ظلما àwọn ńlá ńlá wọlé ومن يعمل من الصالحات bàbá rẹ̀ kan mi وهو مؤمن فلا يخاف ظلما ولا هادما ولا يا حي يا قيوم ọ̀kan lọ́lọ́hun yá ayò yá qayyum ṣé omi tí kì í mà tún bọ̀ wá yá ayò yá qayyum ó yá ẹ jẹ́ ká ṣàzíkìrì yá ayò yá qayyum fọlọ́hun tí olórogún yá ayò yá qayyum kò lórogún kò lọ́ba kan yá ayò yá qayyum kò bímọ ẹnìkan òbí yá ayò yá qayyum ó yá ẹ fọwọ́ ṣàzíkìrì yá ayò yá qayyum ká dìde sókè ká ṣàzíkìrì yá ayò yá qayyum ọmọ tí a bí oníyàn kú yá ayò yá qayyum bàbá ọlọ́mọ òní ṣiṣẹ́ yá ayò yá qayyum ìyá ọlọ́mọ òní yàn kú yá ayò yá qayyum ó ti lójú rí kò lójú mọ́ yá ayò yá qayyum kọ́lọ́hún mọ́ fi kàn án yá ayò yá qayyum láburú kan ò ní í ṣe wọ́n yá ayò yá qayyum bó bá wọlá Muhammad mi yá ayò yá qayyum alala ilaha illallah Allahumma ya Rabbi salli ala Muhammad mo ti ṣe tán wá sayyidi sadati nàbí yìí ó yá salatu
ẹ ṣeun ẹ wo bó ṣe ń wí ya Rasulallah bàbá lórílẹ̀ wasalamu anabi Muhammadu Dr. Ahmadu ya Rasulallah Hamidu ya oya to'a ya Rasulallah ya se Imamu ya se Imamu ya se Imamu ya se Anabi Mudafiru Anabi Muzammilu Ikililu Shefawun Mukutaru ya Rasulallah Assalatu wassalamu alayka ya Rasulallah Assalatu wassalamu alayka ya Rasulallah laqad faza oya joko ejoko man kana rasulu imamahu yakudu bi ina hawan najati zimamahu فيا ربي انصرنا ونصرنا عزيزا بجاه رسول الله وموسى كذا عيسى ويا ربي يا الله اغفر ذنوبنا ويسر لنا المقصود في الدين والدنا وصل على المختار ذي السودة العلوي خرجنا به من كل ديك وغمة دخلنا به في ظل أمن وعصمة أتتنا به لله أسبق نعمة لحقنا به سباق من كل أمة ولولا كان لبعض يسبق أولو كله فيا ربنا في أرضه وسمائه ويا رازقنا في أرضه وسمائه ويا معبودنا في أرضه وسمائه أمتنا على تصديقنا باستفائه فإن وزن الأسواق يا بدائي يشق علينا العيش دون لقائه إذا الدين لم يكمل فلا كانت الدنيا صلي على محمد أشهد كباكم أليوم بنبي دادا صلي على محمد صلي على محمد اللهم يا ربي وسيدي ساداتي أدعو النبي على يلو النبي محمد أحب النبي أن يفعله النبي محمد أحب النبي أن يلون النبي محمد أحب النبي أن يلون النبي محمد أحب النبي أن تلون النبي محمد أحب النبي أن تلون النبي محمد مصطفى مرتضى منتقى طه ياسين مدثر مزمل امين طاهر مطهر ناصر منصور أحب النبي لهاشم يا محمد أجل الورى ذاتا وأصلا وماتدا وأطيب النفس وأتي ولهم يدا أطاب له رحمن نشأ ومولدا فما زال ممن قال فلا قيبره صلي على محمد صلي على محمد الصلاة ويا جاجوين والسلام nítorí ìmáàmù tọ́ra alayka ya رسول الله حضرة مولانا سماحة المدير الفاضل المحترم الذي نسأل الله سبحانه وتعالى ألا يزال يكون معه والذي نسأل الله سبحانه وتعالى أن يديم عليه النصر والتوفيق سماحة المدير الخليفة الكفء الشيخ محمد إبراهيم محمد سعيد العومي أهلا وسهلا ومرحبا بحضرتكم أكي كالي بابا المدير أكبين تنشي ننو أوما
tẹ́yìn bá ń bẹ lọ́wọ́ ọmọ kó bẹ lọ́wọ́ àgbẹ̀yìn tẹ́yìn ṣe inú irú wọn ni bàbá wa alimudiru tí wọ́n wọlé yìí bàbá wa alikalifa wọn ní débì kan ìfarabalẹ̀ bímọ wọn ti tó kọ́ ni wọ́n ti máa rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni yamshi ruwaydan wa yamshi huwayna wa ibadu rahman alladhina yamshuna ala al-ardi hawnan wa idha khatabahum al-jahiluna qalu salaman akinyin ọlọmọsà járe yín pé tá a bá níbẹ̀ títọ́ láti kinyin á sì ṣe àsìkò lófù mo tún kí bàbá wa oníyẹgí lẹ́ẹ̀kan sí mo sì kí bàbá mi àgbà tí wọ́n wọlé nígbà tí bàbá Mudiru náà tún wọlé bàbá mi àgbà tó já sí pé àtorúkọ wọn àti ṣàkíyà wọn wọ́n fakọ̀ṣẹ́ ní tọ́bakọ̀ sama'atu sheikh Mudiru Sa'ada sheikh al-Mintiq araw kànmí afidahullahu ta'ala wa ra'ahu mo sì tún kí bàbá mi àgbà imam al-Mintiq al-Fasih bàbá yanjú púpọ̀ wọ́n pín ayé níjó ní fún wa wọ́n pín sí 30 wọ́n tún pín sí 30 wọ́n tún pín sí 40 wọ́n sì pín dáadáa wọ́n tún ṣàlàyé rẹ̀ fún wa tí ọ̀rọ̀ bá kàn wọ́n. Bàbá wa Sheikh Saadullah imam wa